أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. kókó ọ̀rọ̀ wa ní dawru al-imam wa maktabihi, dawru al-imam wa dawru maktabi al-imam, tí a lè pè ní role of imam and the roles of his office. torí kò sí bá ti ṣàlàyé ìmáàmù tá a ní ṣàlàyé ọ́fíìsì lè máàmù. kò sẹ́ni tí ó wà tí ò ní ọ́fíìsì. gbàtà bá ti lè rí ìmáàmù ó ṣe ó yẹ ká rí ọ́fíìsì rẹ̀. so òun ló fà tí a fi design tọ́pìkì kó jẹ́ the role of imam and the roles of mosque. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé kò sí àwùjọ tí ó wà tí ò ní kùjẹkùjẹ. ní gbogbo bàtà bá ti rí kùjẹkùjẹ náà láwọn wá ọ̀nà àbáyọ. ọlọ́run bá nínú Al-Qur'an nínú suratu Ar-Rum, èyí òun Qur'an chapter 30 verse aya ogójì àti ẹyọ kan. ọlọ́run wípé ba'da a'udhu billahi minash shaytanir rajim. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ọlọ́run sọ nínú Al-Qur'an wípé alfasad ntí ń jẹ́ ìbàjẹ́, ntí ń jẹ́ gbogbo nǹkan tí ò dáa. tó sọ wípé wọn a máa translate rẹ̀ lórí sínú èdè òyìnbó gẹ́gẹ́ bí corruption tàbí injustice tàbí imbalance. gbogbo rẹ̀ ó wà ní abẹ́ ìbàjẹ́. ọlọ́run wọ ìwé ìbàjẹ́ yìí ظهر في البر والبحر. ó ti wá gbilẹ̀, ó fọ́nká, ó káàkiri ayé. kódà nígbà tó kú lórí ọ̀dàn ó tó dé omi. lónìí ó kú lórí ọ̀dàn, ó kú lórí omi, kódà ó tó dé sánmà. níbi tí ayé dé dúró, tí yàrá jẹ́ kí ó yé wa láti ìgbà tó ti pẹ́. Nàìjíríà gẹ́gẹ́ bí ìlú kan lára àwọn ìlú tó wà ní orílẹ̀-èdè ayé. ظهر الفساد في بر نيجيريا وبحرها وجوها. ìbàjẹ́ òǹkọ́mọkọ́ àìṣedéédé ó hàn pétépété, ó dá ẹni tí ò lójú gan ó rí. ipa ìṣedéédé ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, ní orí omi Nàìjíríà àti lórí sánmà Nàìjíríà. lẹ́yìn wípé àwọn wá kí ni tó fà á, gbẹ̀dá ti rí wípé ntọ́fà nǹkan wọ̀nyí pọ̀. àwọn èyí tó kan àwa níbẹ̀ gẹ́gẹ́ bí ojú ọ̀nà tí wà ó ní ká àṣẹ́sì àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn, pàápàá jùlọ àwọn ìmáàmù. káwọ̀ owó kí ni ojúṣe ìmáàmù tí ṣẹ̀rí àlàkalẹ̀ fún ẹni tí bá ń jẹ́ ìmáàmù. ǹjẹ́ àwọn ìmáàmù wa alhamdulilayi ó sì dá wa lójú wípé wọ́n kájú ẹ̀. ìkájú ẹ̀ wọ́n yìí tàbí tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí náà tó lè di àkíyèsí. òun ló wá fa irú ìjókòó yìí wípé ká ṣe àgbéyẹ̀wò kí ni ojúṣe ìmáàmù. tí ìlú bá tòrò kí ni ojúṣe ìmáàmù. tí ìlú bá tó bákan náà tí ó ti tòrò kí ni ojúṣe ìmáàmù. nítorí pé
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tí wọ́n ní wípé àgbàlagbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ tàbá wá sí ọjà tá a rí omi tó wọ́n lọ ọjà ti rẹ̀rẹ̀ àjẹ́ wípé àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní àwùjọ àárídì ká fi nǹkan míì kún ọkọ wọn bóyá àgbàlagbà dáadáa làákò wọn ni bóyá àgbàlagbà dáadáa lọ́nà kejì òun náà tún ni wọ́n. So alhamdulillah àwọn ìmọ̀ọ́mù ká sọ ọlọ́run ní kí àwọn sínú àgbàlagbà dáadáa wọ́n wà lágbàlagbà dáadáa tó láti wá kàn fún dáadáa àwọn òǹlọ́gba ìjòkó yìí káwọn àwọn olùgbé àbí àwọn ìmọ̀ọ́mù àbáwọn àbá nìkan àwọn ni wọn ò dá láwùjọ rárá kódà àìdá yìí kò sẹ́ni tí ò kárí ó kárí àwọn tá ń tajà ó kárí àwọn tá ń ṣòwò kódà ó kárí àwọn olóṣèlú ṣùgbọ́n àwọn àrùn wípé àti tún àwùjọ ọ̀kan ṣe gẹ́gẹ́ bí àwọn onítẹ́bíà èyí tí a lè tún sí òyìnbó yìí gẹ́gẹ́ bí tàbí wípé education wọ́n ti yí kùnàkà wípé àtúnṣe ìlú kọ̀ọ̀kan ojúṣe ẹ̀ka mẹ́ta nínú ẹ̀ka ìlú ni àkọ́kọ́ òní àlùbọ́sà fámìlì ní ojúṣe tó pọ̀ tí wọ́n kó nínú kílù dà káyí àyíká tí ń ṣẹlẹ̀ nínú ìlú káyí padà sí dáadáa fámìlì nípa tó pọ̀ tí wọ́n kó. ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimadarisu àwọn ilé ẹ̀kọ́ àwọn kùsì ilé ẹ̀kọ́ bí ká tó kẹ́kọ̀ọ́ àwọn náà ní ipa tó pọ̀ tí wọ́n kó nínú kájí àwùjọ padà sí dáadáa. bákan náà ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́dúkéṣàn bí wọ́n ṣe design rẹ̀ wípé ojúṣe yìí responsibility yìí ó tó fọ́ sí àwùjọ gangan èyí ò ní society tàbí environment tàbí community ibi táwọn èèyàn ń gbé nínú element community nínú àwọn ẹ̀ka tó ṣe pàtàkì nínú community nínú àwùjọ òun ni ìmáàmù wà so ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ gangan ni ọ̀rọ̀ tòní yóò dàlé gẹ́gẹ́ bá ti rà wípé oṣù ọlọ́run ọ̀gá ìgbẹ́ ọlọ́run àti ọlá ẹ̀kọ́ máa bá ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àyẹ̀wò ẹ̀ náà wò wàtàkùn làǹbíyà àwọn onímọ̀ àwọn ni wọ́n jẹ ogún òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba wọn ò lóko kankan tí wọ́n jẹ dúkìá àwọn àìpín owó tó bá fi lẹ̀ fún òye pín kí wọ́n làwọn àbá jẹ ntí wọ́n jẹ lógún òun náà ní ìmọ̀ àti lílo ìmọ̀ àti fífi ìmọ̀ ṣe àwọn ẹ̀rọ ọlọ́run ọba ní àǹfààní nínú ipò tọ́límọ̀ wa máa ní òun náà ní ipò al-imama tó tí àwọn táwọn tí wọ́n ń bẹ́ẹ̀ táwọn pè ní al-imam gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wa nínú ṣẹ̀ríà gbogbo tí abáfẹ́ máa sọ àkọ́kọ́ ṣàlàyé kọ́nsẹ́pìtì rẹ̀ kí ni ìtumọ̀ nǹkan táwọn fẹ́ sọ gangan nínú ṣẹ̀ríà so táwọn pè ní àbítọ́ ń pè ní definition ní òde òyìnbó àwọn ń pè ní alhadu nínú ṣẹ̀ríà pé ká ṣàlàyé kí ni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ń ká sọ gẹ́gẹ́ bí kọ́ńtà táwọn àbáwá ti kọ́ wípé al-hukmu ala shay'in far'un 'an tasawwurihi a lè sọ pé nǹkan dàbí òde àfikà mọ pàápàá nǹkan náà so nípa báyìí ó ní agbọ́dọ̀ àlàyé àìmọ́mú bá ti gbé ọ̀rọ̀ ní ìmáàmù kásàlàyé ojúṣe wọn bó ló ṣe kí wọ́n wò rí bákan náà lẹ́yìn tabatẹ́lẹ́ ìtàn àárọ̀ àbọ̀ sí ọ́fíìsì ìmáàmù àásàlàyé àbúrò ló ṣe yẹ kí ọ́fíìsì ìmáàmù orí tó nípa ìwé pẹ̀lú ọ̀rọ̀ ọba tí àárí lẹ́rù ìwádìí wa gẹ́gẹ́ bí recommendation ní inshallah àásọ̀ àṣẹ̀rábà al-imama ìjẹ́ ìmáàmù nínú èdè Lárúbáwá
wọ́n mú láti gbólóhùn tí a ń pè ní amma yìí ni pé hamza àti mímu tó ní ṣáda lórí amma yẹ kó mú ṣùgbọ́n ìtumọ̀ gbólóhùn yìí nínú èdè lárúbáwá òun ni al-qabdu ní pé kéèyàn ó dà ní nǹkan táwọn sọ wípé ní amma owó àì pàṣẹ ọ̀hún ó gbèrò láti ṣe nǹkan a sì tún máa wá nítumọ̀ àtàwádùnmù yìí pé ẹni tó wà ní iwájú lọ́sọ̀ yìí pé ní àmàhàn ò àmàlè ìlà àkọ́dàmọ̀ pé ó síwájú wọn nígbà tí bá ń lọ àbí tó dúró sí iwájú wọn. Nínú èdè ìmáàmù ní gbogbo aṣíwájú ẹ̀tọ́ àti wàjúwájú ẹni yálà senior ni yálà ọ̀gbìyàn níbi iṣẹ́ ni kódà lábẹ́ ìtumọ̀ grammatical way ni ìmáàmù yìí nínú èdè lárúbáwá ó ṣe é ṣe ká lè pe ọkọ̀ ọ̀rọ̀ gan ní ìmáàmù nínú ilé. Lábẹ́bẹ́ wọn máa ń pe àwọn àbíyá àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ́run bá níṣẹ́ àwọn ń pè wọ́n ní ìmáàmù gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ lẹ́yìn tó dárúkọ àwọn ànábì ọlọ́run bá kan tán náà wọ̀ kọ́hánì ní sóràtù al-Anbiya sóràtù nọ́mbà 21 verse 73 verse àyà mẹ́tàléláàádọ́rin nínú sórà al-Anbiya tàpé ní chapter 21 of al-Qur'an al-Karim. ọlọ́run wọ́n rẹ̀ annahum a'immatan يهدون بأمرنا ووحينا إليهم من فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run ọ̀tá àti dáwọ́pọ̀ àṣewọ́n ní aṣíwájú àṣewọ́n ní ìmáàmù tóra ìmáàmù òun ní àìmọ̀ ọlọ́run ní àṣewọ́n ní gbogbo wọn lápapọ̀ wọn àṣewọ́n ní aṣíwájú yàdúrà bí amúrinà àwọn yìí ọ̀nà wa òun ní jẹ́ ìmọ̀nà fún wọn kì í ṣe wípé wọ́n ń ṣe nǹkan ní lẹ́yìn nǹkan tí ọlọ́run bá wí fún wọn. wàá àìná ìlẹ́yìn ìfẹ́rẹ̀ ọ̀rọ̀ nínú nǹkan tá a rán sí wọn tá a rán wọn sí wọn pé kó wọn ṣiṣẹ́ dáadáa. wà ìfọ̀mọ̀ sọ̀rọ̀ kódà kí wọ́n tún máa gbé ìrùn dúró. wà ìta zakat kódà kí wọ́n tún máa yọ zakat. wà kánú lana abidin. àwọn àdéhùn ọlọ́run wọ̀nyí tá a pè ní ìmáàmù yìí wọ́n tún ń sin ọlọ́run ọba ni ọlọ́run ọba kò làwọn ń sìn tábà ní ayé Al-Qur'ani yá rí i pé ọlọ́run ọba nígbà tó dé fáyìn ìmáàmù fún wa tó sì sọ kí ni fọ́nṣánsì ìmáàmù kí ni ó yẹ kí ìmáàmù máa ṣe bóyá sì ló ti yẹ kí ìmáàmù orí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayé rí ọlọ́run ní ìyá tó dàbí amrina pẹ̀lú àṣẹ wa òun fi mọ̀nà adéwé ìmáàmù yálà ìmáàmù mọ́sálásí ni àbí ìmáàmù òlu ni tí ń síwájú àwọn èèyàn àbí wúlé ọ̀rọ̀ ọlọ́run ọba ló gbọdọ̀ máa gbàjẹ́ ló gbọdọ̀ máa fi ṣe àtọ́kàn rẹ̀. bákan náà kò gbọdọ̀ ṣiṣẹ́ àyàfi bìlúwádìí nínú Allah subhanahu wa ta'ala nǹkan tí ọlọ́run ọba fi rán ní sí wa tí yóò sì bẹ́ẹ̀ wá látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ó sì máa ṣiṣẹ́ dáadáa. ووحينا إليهم فعل الخيرات كما شيء iṣẹ́ dáadáa yìí gbogbo ara la máa tán pè ní dáadáa so òun nẹgẹ́tì gbogbo ntábà ti pè ní àìdá. bákan náà ìkọ́mọ̀ sọ̀dá lára àwọn ojúṣe ìmáàmù tí àwọn ìmáàmù ti wá gbọdọ̀ lówó látara àwọn ànábì ọlọ́run òun náà ni ká máa gbé ìrun dúró bàbá ké ìsáré pé náà kò hàn ọlọ́run ọba tó bá fẹ́ fa wá láṣẹ ìrun kì í mú àṣẹ wá látara fẹ́yìntì sọ láti nìkan fàìtọ́jú sọ́ọ̀lù rárá àkéyínú sọ̀rọ̀ àwọn ìkọ́mọ̀ sọ̀rọ̀ kódà wọ́n ti ọlọ́run ọba ìkọ́nà sọ̀rọ̀ àìkó máa bá tó wá fẹ́ fún kákírun yóò sọ wípé àkéyínú tàbí wà ìkọ́mọ̀ ti sọ̀ láti àbí wà ìkọ́mọ̀ ti sọ̀ lá eléyìí àǹfààní wípé ó ní àǹfààní kan tó wà níbẹ̀. àkọ́kọ́ àǹfààní táàrí bẹ́ẹ̀ ni wípé ìyàtọ̀ ń bẹ láàrin ìkọ́mù sọ̀rọ̀ àti àsọ̀rọ̀ àtò lásán
ìkọ́kù sọ̀rọ̀ yìí ni pé ká gbé ìrun dúró bó ṣe yẹ kí òun rí àmọ́ tí wọ́n rán pé ní ibi tá a bá ti rí kàmá ìrọ̀kọ̀ láti ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ti wọ́n lù èyí tó súnmọ́ èyí tó pọ̀ bẹ́ẹ̀ ni wípé àdúrà ló túmọ̀ sí tọ̀tọ̀ ní alẹ́ yìí fa inna salataka sakanun lahum bọ́ wá gba zakatan wá ṣe àdúrà fún wọn tọ́lọ̀ pa ànábì láṣẹ kì í ṣe pé ó kí o sún aláàkọ́ inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima sallu alayhi min fi'li salati látara báàbò ìrún òní ṣùgbọ́n tí wáyé náà wà nù bí tọ́lọ̀ bá ti lo sọ́lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nìkan lásán a rí i pé àdúrà ní sábà máa tú sí so nínú àlùkòránì níbí náà nínú sura Anbiya chapter 21 verse 73 ọlọ́run lára iṣẹ́ àwọn ìmáàmù ní ìkọ́mù sọ̀rọ̀ kí wọ́n máa gbé ìrun dúró dáadáa pẹ̀lú ògbọ́rọ̀ ọ̀gá à ń padà bọ̀ sàlàyé kí ni ìtumọ̀ ìgbéwọ̀n dúró. wẹ̀yìn tá zaka kódà kí wọ́n tún máa yọ zaka àṣé ìmáàmù náà tún máa ń yọ zaka kì í ṣe wípé ní ìmáàmù máa ń gba zaka nìkan àwọn náà ìta òkà náà máa yọ eléyìí ò sí nínú kọ́nsẹ́pì kàtà fẹ́ sọ lónìí kò sínú skọ́pù ẹlẹ́jọ́ òní àwọn kákan sáré yíyí ànàdínà kìíní kan nílẹ̀ alẹ́bẹ̀ẹ́bẹ̀ yìí pé ó ti wájú pé lónìí àwọn àfáà ní ọ̀dọ̀ àpapọ̀ àjùlẹ̀ ńlọ Yorùbá àtàwọn ìmáàmù ibẹ̀ ni àwọn ń dá zaka wá sí kódà ìwádìí gbogbo dákà táwọn ń yọ ọ̀dọ̀ wọn làkọ́kọ́ máa ń gbé e lọ ṣé ìtumọ̀ ẹni wípé àwọn ni wọ́n kọ́ sí zaka ní àbíkíni so ilé ìtumọ̀ ẹni wípé wọ́n dà gẹ́gẹ́ bí ẹ́jẹ̀ǹtì àwọn ní intermediary láàrin àwa mùsùlùmí káàmọ́ àwọn wo ni wọ́n kọ́ sí zaka àwọn ni wọ́n wà á bá wa dé zaka yìí lọ sọ́dọ̀ àwọn tó tọ́ sí lábẹ́ wípé lábẹ́ ojúṣe wọn náà ni nígbà tí wọ́n ń ṣáájú mọ́ mùsùlùmí ni wọ́n ń kírun fún wa wọ́n ó mọ àwọn wo ni wọ́n ní wọ́n ó sì mọ àwọn wo ni wọn ò ní wọ́n ó mọ àwọn olóko díẹ̀ káàkó fún ìdínú tá a fi ń dá zaka wa jọ fún wọn bàbá tí wọ́n á kọ fún wọn gẹ́gẹ́ bí àwọn àbá àwọn náà wọ́n ti máa ń ṣe nílẹ̀ Yorùbá á rí i pé wọ́n yín jòkó lé àwọn náà wọ́n ó pè ní pé eléyìí ẹ lọ gbé fún wọn nílùú báyìí tọ̀hún ẹ lọ gbé fún wọn nílùú báyìí báwọn àfa wa ti ṣe nílẹ̀ Yorùbá náà tó gba àwọn ọmọ wa kọ́lọ̀ kó san wọn lẹ́sàn-án rẹ̀. tó wọ́n ìtàrù zaka wọ́n ìtàrù zaka àwòrán ni pé lára ojúṣe wọn náà ni pé kí wọ́n máa bá ní pín zaka ká máa bá ní jẹ́ kí zaka ó dé ọ̀dọ̀ àwọn tí zaka tó dé. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé kì í ṣe ọ̀ràn yẹn ni wípé kí zaka wa ó dọ́gba àwọn ìmáàmù tàbáwọn àfa wa kó tó di pé a lè pín rárá kì í ṣe ọ̀ràn yẹn. báwa náà bá mọ̀ wípé àwọn kan bẹ tá a mọ̀ tá a sì mọ iye àwọn tí zaka kọ́sítà ti lè fi sọ́dọ̀ wọn kò tó láti kí kó dé ọ̀dọ̀ wọn kó tó di wípé ní zaka ó tọ̀. eléyìí gbogbo tá à ń sọ yìí ni wípé àwọn àǹbíyá àwọn ànábì Ọlọ́run bá pátápátá ìmáàmù làwọn náà iṣẹ́ tọ́lọ́ sì ní ká máa ṣe lábẹ́ wípé máa ń jẹ́ ìmáàmù òun ni a ti sọ yìí. so àwọn oríṣiríṣi nǹkan tó dáa ní fẹ́ béèrè wípé tá a bá ní káwo àwọn ìmáàmù ti wà pẹ̀lú àwọn kàkà yìí á rí kó ṣe déédéé ara wọn wọ́n ń tẹ̀ láti Ọlọ́run ọba wọn èé tàpá sí wáyé Ọlọ́run ọba tọ́lọ́ bá fi rán wọn wọn ìtayọ rẹ̀ kódà wọ́n ti máa ń ṣe dáadáa wọ́n sì máa ń gbé òun dúró wọ́n sì máa ń gba wọ́n sì máa ń mú kí zaka ó dé ọ̀dọ̀ àwọn tó yẹ kí ó tọ́ sí nínú eléyìí gbogbo ntọ́lọ́ wọn fi ròyìn àwọn anábẹ́ Ọlọ́run ni wípé pàápàá jùlọ òṣì Ọlọ́run bá titi wa Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run fa wípé Ọlọ́run fún Ànábì sallallahu alaihi wasallam wípé ní walaw kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik tó nínú ìròyìn ìmáàmù ni wípé kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ ìtọ́ka rẹ̀ ó wúyẹ́ kó má jẹ ọlọ́kàn líle torí wípé tó bá jẹ ọlọ́kàn líle àwọn èèyàn ó sá ìmáàmù ọ̀gbọ́dọ̀ máa fi nǹkan kí nǹkan dẹ́rù bá wọn jàmẹ́rì àbí wípé bá a ti dé ẹni ó bá kírun
báwo wọn sọ wípé ẹni tó sọ pé ní tó bá kí o lẹ́yìn àwọn tó bá ilé òkú ó rú for life nù tó a rí pé léyìí kò sí nínú ìròyìn tí ọlọ́run bá fi ròyìn àwọn oníṣẹ́ ọlọ́run ọba nínú àwọn tí a tún lè pè ní oníṣẹ́ ọlọ́run àti tá a tún lè pè ní ìmáàmù òun náà ni àwọn àlùkòlàfà ìyíhun àwọn àrólé àbáwọn olórí àwọn là ń pè ní al-imamatu al-kubra gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì ni àbí bí gómìnà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí náà ìmáàmù òní wọn òun ni àwọn àfa àtàbàǹgbọ́ táwọn àwọn sọ yóò pé ní al-khuruju ala al-imami fi shari'ati la yajuz pé revolution ká máa jáde ní ìta wẹ́wẹ́ àwọn wa yóò máa sọ ìlú di nǹkan tí ò ní ṣeéṣe fún àwọn olórí táwọn ní kò darí pé al-khuruju ala al-imam ìmáàmù eléyìí ní kì í ṣe ìmáàmù tí ń kírun fún wa nínú mọ́sálásí dó àwọn náà lè wọnú rẹ̀ nípa wípé a gbọ́dọ̀ tàpá sí ìmáàmù tí ó ń kírun fún wa náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmáàmù ó pọ̀ oríṣiríṣi fíìlì kọ̀ọ̀kan ọmọ ń pe àwọn àfa wọn ní ìmáàmù lọ́dọ̀ àwa gẹ́gẹ́ bí àwọn àfa wa ti kọ́ wa nínú ṣẹ̀ríà àwọn tí wọ́n jẹ́ àfa wa àmúpè wọn ní ìmáàmù tábà nípẹ̀lẹ̀ àyèmọ́tò àrùbá ìpè àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí ni pé imam abu hanifa imam malik imam muhammad ibn idris shafi'i imam ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí náà imamu ni wọn lọ́dọ̀ àwọn afáwa ní lóga àwọn náà ní imamu gẹ́gẹ́ bí àwọn ibn jinni àwọn ọmọ alìjẹ̀nù àwọn ọmọ ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn imamu tí wọn nínú lóga nù ẹ má bínú sheikh abu hanifa bẹ́ẹ̀ nínú àwọn nínú tafsir àti bẹ́ẹ̀ sọ gbogbo àwọn táǹpẹ̀ ní imamu ní kúkúrú ni wípé ìmáàmù literally nínú èdè Lárúbáwá ẹni tá a gbà fún ẹni tá a fi ọkàn tán ẹni tó yẹ ká máa bá dáadáa lọ́wọ́ rẹ̀ ẹni tó yẹ kó máa tọ́ka dáadáa sí yàn kó sì máa kọ àyídá fún yàn òun là ń pè ní ìmáàmù tó bá a ṣe ráàyè wípé wọ́n pín sí méjì ìmáàmù tí ń ṣèlú àti ìmáàmù tá à ń kún lẹ́yìn wọn yìí tó kàn wá lónìí òun ni al-imamatu sughra yìí ni pé ìmáàmù tí à ń kírun ní ẹ̀yìn rẹ̀ kí wọ́n ní definition al-imamu tí ń kírun fún wa nínú ṣẹ̀ríà nínú àwọn oríṣiríṣi àyè tí wọ́n fún wa àákànmọ́kàn wá nínú rẹ̀ òun náà ni irtibatu salati al-musalli bi musalli akhar بشروط بينها الشرع ارتباط صلاة المصلي بمصلي آخر بشروط بينها الإمام ìtumọ̀ eléyìí ni wípé ìrun ẹnìkan kó ní àṣepọ̀ kó ní àsopọ̀ mọ́ ìrun ẹlòmíì tó yàtọ̀ sí òun ṣùgbọ́n àkọ́kọ́ yìí ó wá ní àwọn májẹ̀mú tó pọ̀ kì í ṣe wípé kákan lọ wípé afẹ́ òun pọ̀ máwọn ẹnìkan tó wájú wa nìkan pọ̀ ó ní àwọn àṣepọ̀ tí a padà ṣe àlàyé rẹ̀ tó mẹ́ yí wípé ẹni tó wà lẹ́yìn ìmáàmù kí ó kódà ní ẹ̀kọ́ fẹ́ ìrun kọ́ọ̀dì ẹni tó wà ní iwájú òun ilẹ̀ ń pè ní ìmáàmù ṣùgbọ́n náà wá ní májẹ̀mú ó sì ní àwọn àlàyé tó pọ̀ torí kì í ṣe pé gbogbo bàtà bá sọ ẹ́ta wà lẹ́yìn ìmáàmù kò wá túmọ̀ sí wípé gbogbo ẹrù wa àtiwájú ìlú ìmáàmù rárá àwa náà ní àwọn ojúṣe kan tá a gbọdọ̀ máa ṣe ló fi dáwọ́ pé a wà lẹ́yìn ìmáàmù náà tí ìrùwọ́ fi tọ́ àwọn kan mímẹ́ sọ pé ní tòun ti bá a ti wà lẹ́yìn ìmáàmù náà ẹni tó wà lẹ́yìn ìmáàmù tí ò bá ṣe kò ní nírun nǹkan bí ṣe ń bẹ tó ṣe wípé tí màmú ò bá ṣe ó ṣe é ṣe kẹ́ni tó wà lẹ́yìn ìmáàmù tó ń bá ti ní kí ọ̀rọ̀ ìmáàmù wọn tọ́ kí ọ̀rọ̀ ìmáàmù sì tọ́ ó rọrùn ìgbà tí ń bẹ ìmáàmù ó lè kí òun bóyá ó gbàgbé pé òun ò wà ní ààyè ìmára bóyá lùwàlá ni ò ṣe ní àbóyá lùwàlá ṣùgbọ́n ó ti dáná owó ẹ̀tàn kókó ṣàlùwàlá tí ò wá wẹ̀ àwọn gbàgbé kò máa ń fi kí o báwọn èèyàn
irú bẹ́ẹ̀ irú ìmáàmù owó àmọ́ àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ táwọn ò ní ààyè kankan ìwọ̀n tí wọ́n kó tọ́ àpèjúwe pé irun ìmáàmù lè wó kí irun ìmáàmù kó sì dáa nù àpèjúwe ipe irun ìmáàmù lè dá kíkà ẹ̀yọ̀ kóòtù wó onígbà mí bẹ tó sọ wípé orígun òun kan lè bọ́ mọ́ ẹni tó wà lẹ́yìn ìmáàmù lọ́wọ́ tórígun kan bá ti lè bọ́ ọmọ lọ́wọ́ rákà tó wà tórígun òun fi bọ́ ọmọ lọ́wọ́ tí ò bá pẹ̀lú ìmáàmù kó máa rí pé àwọn òní rákà yóò tún rákà kí gẹ́gẹ́ bí ẹni tí ìmáàmù ti rò kú kó tó débi wọn àbí wọ́n jọ wà nínú ìrun náà ni ṣùgbọ́n bóyá ó dín àdídì kejì kò bá ìmáàmù ní orígun ọ̀kan lára àwọn orígun ọ̀kan ìrun bóyá ìrun bóyá ìforíkan yẹn ni àbí ìnáwó ni ò ti bá ìmáàmù tí ó sì rí ilé bàbá tí tó fi kúrò níbẹ̀ ìrọ̀lẹ́ ìhùn yóò dá rákà tí ó ti fáta rẹ̀ tí oríwo ti bọ́ wọn lọ́wọ́ ló dá padà tó nínú àwọn májẹ̀mú tí àwọn àbá àgbà lẹ́nu pẹ̀lú bìṣọ̀rọ̀ bí bayana aṣáárẹ̀ òní eléyìí tó nínú àwọn díẹ̀ definition ìmáàmù òní eléyìí tá a ti sọ nígbà tá a ti mọ definition yìí tán àmọ́ wípé ìmáàmù nínú kéèyàn ó jẹ́ aṣíwájú oyè ẹ̀sìn ni òun pè ní mashru'iyyatu al-imamati as-sughra wa fadluha mashru'iyya ìmáàmù kéèyàn ó jẹ́ ìmáàmù kéèyàn dájọ́ ẹ̀rọ ẹ̀sìn gbogbo ọ̀rọ̀ wípé jíjẹ ìmáàmù nínú ẹ̀sìn ó tọ́ ẹ̀sìn wa fara mọ́ kódà nínú kàtà àgbọ̀dọ̀ má ní òun náà ni oyè ẹ̀sìn sì ni kì í ṣe oyè ìdílé oyè ẹ̀sìn ni kì í ṣe oyè fáàrí ẹni tó ti kọ́kọ́ jẹ ìmáàmù pàápàá jùlọ nínú ìjọ tiwa ní òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam fahuwa ìmáàmù al-muttaqin wa ìmáàmù al-mursalin Ànábì sallallahu alaihi wasallam òun ni aṣíwájú àwọn gbogbo olùbẹ̀rù ọlọ́run bí ìjọba tó ló ń bẹ̀rù ọlọ́run ọba tó ìbẹ̀rù ọlọ́run ọba tiẹ̀ ń tọ́ òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́yìn ní sallallahu alaihi wasallam ọlọ́run ọba sọ ó jẹ́ kó yé wa kó dá Ànábì sallallahu alaihi wasallam Ànábì náà sì sọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀nà ni ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ ìdí ìlọ́fà fẹ́ pé ní àwọn onímọ̀ sọ pé gbogbo tí ó bá jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ máa gbéṣẹ́ ní ìbámu àti ìlànà òjíṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí a ti sọ sí iwájú ìmáàmù yìí lára àwọn oyè ẹ̀sìn tó ń wà lẹ́yìn ìmáàmù òun ni al-mu'adhdhinu yìí ni pé àwọn tí wọ́n ń pè wọn á rí wípé ìmáàmù ó ní ọlá ní ìtòrí ilẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ju olùpẹ̀rún lọ. lẹ́yìn tá a ti sọ tá a ti kéré ilẹ̀ wípé ká jẹ ìmáàmù nínú ṣẹ̀ríà ó tọ́ oyè ẹ̀sìn ni kì í ṣe oyè ìdílé kí wọ́n ní májẹ̀mú tá a máa fi èèyàn jẹ lèmáàmù bóyá a fẹ́ jẹ ìmáàmù nínú mọ́sálásí kan ni àbí nínú ìlú kan ni àbí ní gbèríko kan àbí ládùúgbò kan àwọn májẹ̀mú tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí àwọn ni a sáré mẹ́nubà ní ṣókíṣókí àkọ́kọ́ òun náà ni al-Islam ẹni tí ó bá jẹ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì al-aqlu kí ẹ̀ńtọ̀ ó jẹ́ ẹni tí làákàyè rẹ̀ jókòó dáadáa tó farabalẹ̀. ẹlẹ́ẹ̀kẹta al-bulugh òun náà ni ẹni tí ó bá jẹ ìmáàmù káyọ̀ wípé ẹni tí ọlọ́run ti ní kí ó dá ọ̀tún mọ̀ yàtọ̀ sí òsì ni. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-dhukuratu ẹni tí ó bá jẹ ìmáàmù ó jẹ́ ọkùnrin kó má jẹ́ obìnrin. ẹlẹ́ẹ̀kẹta al-qudratu wal-qira'a ẹni tí ó bá jẹ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè ka nǹkan
ẹni tí ò bá lè ka nǹkan kò lè jẹ́ ìmáàmù torí pé oyè ìmáàmù bùkátà sí ká sọ̀rọ̀ yóò di ohun fún wa ọ̀rọ̀ ni yóò ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ni yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ni so ẹni tí wọ́n wá lè ka nǹkan tí ò lè sọ̀rọ̀ á lè ní pé eléyìí kò rọrùn kí ó ṣe ìmáàmù bákan náà lábẹ́ ìpínlẹ̀ èdè kàǹkan ni wípé ó bùkátà sí pé kó máa kàtẹ́rà ó sì máa ka àwọn nǹkan míì náà tí ó máa mú ọ déètì tí ó máa mú kí ìmọ̀ rẹ̀ kó máa di ọ̀tún ní gbogbo ojoojúmọ́ ìmáàmù ọ̀gbọ́dọ̀ wá lórí ní àwọn nǹkan tó ti sọ tó ti ṣe láti bí ọgbọ̀n ọdún àádọ́ta ọdún wọn la máa fi sọ̀rọ̀ ní àsìkò táwọn yìí kì í ṣe kóun náà relevant ṣùgbọ́n a fẹ́ kí ìmáàmù náà ó bá ní sọ̀rọ̀ níbàámu sí nǹkan tí ń lọ lásìkò wa torí wípé kò sí nǹkan tí ṣẹ̀ríà ò dá sí tó ìmáàmù tí ó wà nílé yìí tí ò bá lè kankan ó ṣeé ṣe kí ipa rẹ̀ kó wà lè kà bákan náà ni kí ìmáàmù jẹ́ ẹni tí yóò lágbára àti pé gbogbo orígun ìrun pátápátá láti òkè délẹ̀ ẹni tó bá ṣàfẹ́kù ọ̀kan lára àwọn kan tá a kà kalẹ̀ yìí torí ẹni bẹ́ẹ̀ kò ní tọ́ sí káfí jẹ ìmáàmù. àwọn májèmú tá a kà kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó kéèyà àmọ́ lẹ́yìn nìkan òun náà ni àádáyé mẹ́lòdà díẹ̀ ní ṣókí. àkọ́kọ́ òun ni al-Islam ká jẹ́ mùsùlùmí alimárò wípé eléyìí ò ní ìdíṣẹ́ àfi àádẹ́tẹ̀sẹ̀ mùsùlùmí ṣe ìmáàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí nǹkan ni àwọn onímọ̀ ń gbà lérò pátápátá eléyìí náà wà lára rẹ̀ wípé àlè fi ẹni tí ìbá ṣe mùsùlùmí jẹ ìmáàmù ó wà bẹ́ẹ̀ òun gán ọ̀tẹ̀ ní jẹ́ ẹjọ́ kọ́ wá jẹ́ torí báwọn ọ̀tẹ̀ tí òní jẹ́ oúnjẹ pọ̀ àkọ́kọ́ náà ni pé òun náà yóò kó ipá wọn ò ka kó òun jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń rò wípé gbogbo àwọn ìmáàmù fàdèyí ni wọ́n tí wọ́n sì ṣe fàdèyí àtisọ yìí lẹ́ẹ̀kan wípé alhamdulilayi gbogbo àwọn afárá pátápátá kò sí fàdèyí nù wọn. tí òní jẹ́ kó jẹ́ nù àwa náà sì mọ̀ pé nípa ìwòká ṣùgbọ́n tó wà lẹ́yìn gbólóhùn yìí kì í ṣe léyìn nìkan ìtumọ̀ ẹni pé tí ó bá jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó di kọ́ ìsìlámù rẹ̀ kó pépépé ọlọ́wọ́ san àwọn the right path foundation lẹ́sàn rí wọ́n sì ti ṣe odidi ẹ́písọ́dù kan lórí ǹjẹ́ mùsùlùmí ni ọ́ àbí ó lè ṣe muslim ara ìpa àwọn dókítà náà bá wa ṣe léwu àwọn dókítà Zikirullah. kí ni Islam ní tèmi. ok kí ni Islam òun náà ni what is Islam kí ni Islam àwọn àfáàdúgbò àpá àlàáfíà ni àwọn ni wọ́n ti ṣe odidi research ó sì wà documented both soft copy àti hard copy rẹ̀ wà àní tí wọ́n fi bí àfún ní pépà kódà ó sì wà lórí CD pẹ̀lú láti mọ kí ni ń bẹ lẹ́yìn pé mùsùlùmí ni mí kí ni ń bẹ lẹ́yìn pé mùsùlùmí ni ọ ṣùgbọ́n ní sọ́yìn gẹ́gẹ́ bí kálíbà líǹkì nǹkan tó ń bẹ lẹ́yìn eléyìí mọ ìtumọ̀ Islam al-Islam huwa al-istislam lillahi bit-tawhid kéèyàn ó juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́run ọba pẹ̀lú káṣí ọlọ́run ọba lọ́kàn pẹ̀lú káṣí ọlọ́run ọba lọ́kàn bá ń pè ní tawhid ìní pé káṣí ọlọ́run ọba lọ́kàn nínú orúkọ ọlọ́run ọba gbogbo tí ń jẹ́ orúkọ ọlọ́run ọba táwọn tó dáhùn ká má wí kó kọ ọlọ́run ọba ni ká má fi bí èkó fọlọ́. bákan náà káṣí ọlọ́run ọba lọ́kàn níbi iṣẹ́ ọlọ́run ọba òun ló dá sánmà òun ló dá ẹlẹ́ẹ̀lẹ́ òun ló ṣètò ayé òun ló ṣèjẹ ìbò òun ló ṣarí sí kí gbogbo àwọn nǹkan yìí túmọ̀ ní wípé ipa ẹnìkan kan ò ká kó ṣe mọ́ ẹ̀jẹ̀ pé tá a bá wá àwọn nǹkan iṣẹ́ ọlọ́run ọba yìí a gbọ́dọ̀ wá síbòmí ìtumọ̀ tàwọn ìlú wájú àfààní yìí nù iṣẹ́ rẹ̀ tó ẹ tó òun ní í ṣe ká mọ̀ wá lọ síbòmí ọ̀dọ̀ ẹ̀ ní ká wá lọ. wọ́n ìlú wájú bí àfààní nà nahnu iṣẹ́ tiwa náà tá à ń ṣe ọlọ́run ọba ní pé òun fẹ́ pé gbogbo iṣẹ́ tá a bá máa ṣe àwa mùsùlùmí iṣẹ́ tá a bá máa ṣe òun nìkan ni ká máa ṣe fún yálà ìbàdàtù wa ni ìjọsìn wa ni kódà àdáàtù wa àwọn iṣẹ́ tá à ń ṣe láàrin ara wa kátàkárà àwọn ọmọ kátàkárà ọlọ́run gbọ́dọ̀ jẹ́
ìbámu pẹ̀lú àwọn tọkọ àtìyàwó tọrọ náà ló gbọdọ̀ jẹ́ ọ́fíìsì wa tá a fi ń ṣiṣẹ́ káwọn tó ṣe tá à ń ṣe níbẹ̀ à ń ṣe tá a bá ti ń jẹ́ mùsùlùmí à ń sin lọ́ọ̀ lábẹ́rẹ̀ ọlọ́run pé ní qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin. ọlọ́run pa wá láti rí pé irun táwọn kí fọwọ́ ọba ìbádàtù wà náà irun tá gbogbo ohun táwọn máa kí ọlọ́run nìkan láwọn kí fún torí ọlọ́run láti máa fi kí torí ọlọ́run láwọn máa fi kí ọlọ́run nìkan láti máa kí òun fún inna salati wa nusuki kódà wọ́n fi máa à ń lọ hajj ni à ń lọ umra ni àbí àtúnwọ́n afẹ́sẹ̀ sàárà tó nídìí káṣẹ sàárà ìtàjẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹran súná gẹ́gẹ́ bí ẹran àdáyá gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi ẹran tá a máa ń pa tíṣẹ̀rí àṣẹlẹ̀tọ̀ fún akápa ó gbọ́dọ̀ jẹ́ ìtòrí ọlọ́run ọba qul inna salati wa nusuki wa mahyaya gbogbo ìṣẹ̀mí látòkè délẹ̀ ó gbọ́dọ̀ máa wà ní ìbámu pẹ̀lú nǹkan tọ́lọ́run bọ́lọ́run ti fẹ́ ká máa sìn òun bó ti fẹ́ ká máa ṣẹ̀mí ló gbọ́dọ̀ rí al-istislamu lillahi bit-tawhid àkọ́kọ́ nù táwọn lẹ́nu definition concept definition àti element ẹ̀bẹ́ta náà ni àkọ́kọ́ láti sọ ká juwọ́ total submission ká juwọ́ ojúṣẹ́lẹ̀ fún ọlọ́run ọba pẹ̀lú tawhid oríṣi mẹ́ta wal-inqiyadu lahu bit-ta'a bákan náà tó ń wí pé ìtẹ̀lé wa bàbá tẹ̀lé èèyàn ni àátẹ̀lé gbogbo tá a fẹ́ tẹ̀lé ó gbọ́dọ̀ wà lọ́wọ́ abẹ́ àṣẹ ọlọ́run ọba inqiyadu lillahi subhanahu wa ta'ala bit-ta'a wal bara'atu minash shirki wa ahlihi ká sì bọ́pá bọ́sẹ̀ kúrò ní gbogbo tí ń jẹ́ ìpankan pọ̀ mọ́ ọlọ́run ọba àti àwọn ẹni ìpankan pọ̀ mọ́ ọlọ́run ká bọ́pá bọ́sẹ̀ fún wọn ẹni tí ó bá jẹ́ ìmáàmù ìtumọ̀ ní pé mẹ́ta ká àkàlẹ̀ yìí ó gbọ́dọ̀ pèsè ìlà ìní pé ó gbọ́dọ̀ graduate beyond the ordinary muslim àwọn mùsùlùmí lè bí náà kódà ànáta ń bọ̀ nínú mọ́tò lẹ́yìn tá wọ tòrọ́tòrọ́ sorry tá wọ dánfó àwọn dẹ́rẹ́bà ọkọ̀ bá ó fẹ́ lana ó fẹ́ sọnà ṣẹ̀mọ̀ àwọn ará ẹ̀kọ́ wọ́n sáà di fáwọn ọmọ mọ́ra wọn so etí àwọn táwọn àwọn àlejò tá a bẹ̀rẹ̀ ni pé ẹ̀dá kùn sáré rọ́kọ̀ mi níbí àwọn ni pé àwọn oúnjẹ ń sẹ́tù rẹ̀ ọ̀la àgbà ṣe máa ń ṣe nù táwọn ọ̀rẹ́ ti wí pé ìmáàmù dẹ́rẹ́bà ti ń gbé wa bọ̀ níta tí wọ́n kọ̀ gan asáǹsì àdìkárù ní oríṣiríṣi àdìkárù àdúrà ní ìtọ́pọ̀ lóríṣiríṣi tó gbogbo àwọn tó wà ní ẹ̀nfàrọ́mẹ́ǹtì òyì tí tójú rẹ̀ orí bàtàn òyì tí ìmáàmù yìí tó tọ́lọ́wọ́ ọba èèyàn ò lè mà pé mùsùlùmí ni ńgbà tí ẹ náà tá ń sọ̀rọ̀ bá ní wípé ìjásá àṣẹ nìkan bá ní pé òun pé bọ́ọ̀lì gé lòun pé kírísítẹ́nì lòun tọ́wọ́n náà ní pé òun tó àwọn onímọ̀ mi ní mí kódà mú sọ̀pá ní wọ́n rí òun àpapọ̀ nígbà táwọn ọlọ́run ti fi inú ọ̀rọ̀ ìsára fún mùsùlùmí ni ọ̀rọ̀ mùsùlùmí ni mí kódà ìgbà yìí ní ìlú mi kódà ìgbà yìí àdúgbò mi kódà ìgbà yìí ní ìgbé ní Allahu Akbar tó ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ nípa àwọn olè wá àwọn agbègbè náà àti lójú wípé mùsùlùmí ni ní àbá ti rí yín wọ̀nyí pé ní ẹ̀sìn hàn ní lára yìí so ibẹ̀ sáàtún gbìyànjú wípé ẹ̀sà máa ń ka Al-Qur'ani ó ní ẹ̀rí náà bá ti jí láàárọ̀ pé wọ́n tàn yín àtàgùn mẹ́ta làwọn ti jí so àwọn ti kó sínú àmọ́ tó máa ń ṣe ni wípé àwọn àfa àdúgbò àwọn ọmọ orí pé ń dùn wọn nú kódà ìmáàmù wa gan ó ti dá mi mà so ìmáàmù bá ti dé lálẹ́ báyìí mo ti dé lálẹ́ bá ti síwọ́ nísìn so màá kọ́kọ́ lọ rí so màá fún wa ní tiwọn ṣe mọ̀ pé ẹ̀yin náà ẹ̀yin àfáàyàn ní ká máa dùn àwọn ìmáàmù nú so wọ́n ní bẹ́ẹ̀ ni ó dáa bẹ́ẹ̀ ká máa dùn àwọn ìmáàmù nú lóòótọ́ tọ́ ntí àwọn gbọ́ látara ìmáàmù wípé ìmáàmù ẹni táwọn ń ṣe sàrà fún ni àmọ́ tí ìjẹ́ pọ́nrọ̀ òní bẹ́ẹ̀ tàbí ní wípé irú eléyìí ò ní sìn ẹ̀tọ́ ẹ pé ní kótó wípé mùsùlùmí lòun àrùn bẹ́ẹ̀ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí irú eléyìí àwa lè fi jẹ ìmáàmù nítorí wípé ní fáfídù ṣẹ́yìn láyọ̀ pé òwe lárúbáwá ni pé nǹkan téèyàn ò bá ní èèyàn ò lè fún yàn yorùbá náà wọn sọ pé ní ẹni tí ó daṣọ fún ni
sọ́run rẹ̀ ó ní àkọ́kọ́ wò. Al-Islam al-imamu la budda an yakuna muslima, ìmáàmù gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Kí sì ni túmọ̀ Islam òní tí a ti gbọ́n. Ẹlẹ́ẹ̀kejì ó ní àgòkúrọ̀ nínú ta nípa àfẹ́ mẹ́nuba ìjẹ́ ọkùnrin tó túmọ̀ sí pé ní obìnrin kò lè jẹ́ ìmáàmù nínú ẹ̀sìn Islam. májàmú tí a dákọ̀ yìí àdókòrò ahlan wa sahlan kí àwọn afáwọ̀ Abdulrazak Majid Alaro kí ọlọ́run tó tẹ̀lé kún dáadáa tiwa àti tiwọn náà. Àdókòríyàtọ̀ àbí àdókòrò ìjẹ́ ọkùnrin nínú ìmáàmù yìí máa ń pè ní ẹni tí ó bá jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin, yálà ìmáàmù ìrun ni tàbí ìmáàmù kúrọ́ ìta àtọ̀lẹ́ẹ̀kan ìmáàmù ńláńlá tí ó jẹ́ aṣáájú ìlú. Àǹtí àfiwá mú eléyìí kejì pé ó ní àlàyé díẹ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí àbí ọ̀pọ̀lọpọ̀ challenges àwọn ìpèníjà tó ń fojú Islam lábẹ́rẹ́ àwọn nǹkan wọ̀nyí. Eléyìí ni àwọn nǹkan wà mú tí wọ́n dì mọ́wọ́ wà ní pé Islam pé kò fún obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ tó pé Islam ó gbà wípé ní obìnrin ẹni ẹ̀yìn ni Islam ò gbà tóbìnrin ẹni ẹ̀yìn ni. Kódà Islam gangan òun ló fún obìnrin ní total right tó yẹ kóbìnrin ó ní. Islam ló gbà wípé ní obìnrin orídìí èèyàn ni wọ́n ń sáàbù èèyàn. Islam ló gbà wípé obìnrin dédé ẹ̀tọ́ tí ọkùnrin ní òun náà ni obìnrin náà ní. Walahunna mithlu alladhi alayhinna walirrijali alayhinna daraja. Ọlọ́run ní right the same right, ẹ̀tọ́ tí ọkọ ní lórí ìyàwó dédé ẹ̀ náà ni ìyàwó náà ní lórí ọkọ. Àmọ́ eléyìí nípa wípé bọ́lọ̀ ṣe tó ètò rẹ̀ nu ìpè aṣíwájú nínú ìlú ni àbí nínú ọkùnrin ni ó jẹ́ kò ní jẹ́ obìnrin. So Islam nìkan sì kọ́ ni ogolo yọ kódà àṣà tó bá dáa náà àṣà tó dáa á rí i pé ní òun náà sọpọ́ọ̀tì eléyìí. Nínú Yorùbá àwọn náà máa ń pòwe wípé bí ò bá nídìí obìnrin kì í jẹ́ ikú mọ́lú. Túmọ̀ ẹ̀rí wípé bàbá ti rí obìnrin kan tó yẹ kó ní mọ́tàdí alẹ́ wọn kò sọ́kùnrin lé wọn mọ́ ni. Tọ́kùnrin bá ń bẹ ni kò ní dé kò ní tọ́ sí. Kódà obìnrin eré ìta náà ní bẹ báwọn kó jẹ́ síwájú nínú ilé o. Kò sí gbogbo àwọn obìnrin tó bá jẹ́ dáadáa àwọn èyí bẹ́ẹ̀. Kódà nínú tábà tó wò ó á rí pé nínú àwọn olóṣèlú gan nígbà tí ọ̀kan lára àwọn àgbà olóṣèlú nílẹ̀ ní Nàìjíríà tó kú yìí ní Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ó dà pé gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣáájú àgbà náà wọ́n tún wọ́n jújú àwọn lọ. Àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Awólọ́wọ̀ ọjọ́ náà lọ́hùn á rí pé nǹkan tí wọ́n wí fún yèyé yìí ni ìyàwó Awólọ́wọ̀ wọ́n ní wípé wọ́n ní kí káwọn máa gbélé pé àwọn tí wọn àwọn làwọn máa lọ ọjà níta àwọn ò lọ máa gbélé. Ẹ̀dá kò ń pa báyìí nígbà náà bí àwọn bá sọ fún àwọn tí wọ́n sọ kí nígbà wípé Al-Qur'an mọ̀lẹ́ka wọn ò ní gbà. Bẹ́ẹ̀ sì ni Al-Qur'an ni wọ́n kà fún yèyé nígbà náà. Ọlọ́run ní waqarna fi buyutikunna wala tabarrajna tabarrujal jahiliyatil ula. Wọ́n kà á yàn fún láìké lágbáwá èyí sájòkó lé yín àwọn òun lọ àmọ́ wá fún yín ní lábọ̀ tó túmọ̀ sí wípé gẹ́gẹ́ bá wà fáwọn àti wọn sọ wípé ní al-aqlu salim gbogbo làákà ìtọ́nà bá ní kó lálàáfíà kì í tako al-Qur'an sahih al-Qur'an karim. So lápẹ́ eléyìí àdùkúrọ̀ bí sẹ́rí àti gbé kalẹ̀ ní wípé ọkùnrin òní máa ń jẹ ìmáàmù òun láti máa ń jẹ aṣíwájú. Imam